máa tọ́ bẹ́ẹ̀. Iṣẹ́ wà fòkìyà ọ̀tọ̀ pẹ́ òkè. Wáyé wẹ̀rẹ̀. Líọ̀nù orí ẹ̀ máa rí ibẹ̀ kó wà kókó wá sí. Wà kó yọ. Wà fòkìyà. Iná wẹ̀ òkèwé ìsótọ̀. Ọ̀gá kwakọ̀ ẹ̀. Òkè ọ̀húnpọ̀ náà. Ìgẹ́ náà wẹ̀ bọ̀gá ajé ẹ̀ ẹ̀ náà tún wà. Ní ẹ̀wẹ̀ rẹ̀ dáadọ́ gẹ́ mọ́ ẹgbẹ́ ẹ̀ ní ẹ̀mú wà bá. Òkè máa tọ́ bẹ́ẹ̀. Iṣẹ́. Rọ́ọ̀rí mẹ́. Máa mú ìgbẹ́ náà. Máa mú ìgbẹ́ ni màá yá tòkìyẹ náà sàjọ. Máa mú ìgbẹ́ ni màá yá tó ẹ kó yẹ ọ́ lè sẹ̀ni màkà lè tó yẹ. Wẹ́ẹ́ kẹ́ fẹ́ mọ́ ní fi wẹ̀. Máa mú ìgbẹ́ náà. Òkè wà tọ́pẹ́. Iṣẹ́. Bọ́ọ̀gì mẹ́wọ́. Òkè ọ̀húnpọ̀ náà. Ọha títí sẹ̀ náà gbéra sí ya. Anyọ́ ya fẹ́fẹ́fẹ́ náà gá lò. Mọ̀hámù ya. Elóge àtọ́pẹ́. Elóge àtọ́pẹ́. Wọ́n wẹ egbúgi náà. Ẹ̀yin mi wà àkọ́kọ́ yìí rẹ̀ kúrò. N'akẹ́wé du egbúgi náà. Ọ̀pọ̀ bá mi ò kà ó dẹ́. Ọ̀kà ó ẹ̀yin mu. Ọ̀kà ó ní ẹ̀yin ó ní jẹ̀bi ajé. N'ọ́lẹ́ di mi rẹ̀ rọ. Mi ò fún àtẹlẹ mi ní. Ẹ̀rí ẹ̀fọn. Wọ́n tọ́pẹ́ rẹ̀. Òkè máa tọ́pẹ́. Iṣẹ́. Òkè wọn wọ́gí mẹ́wọ́ ní kàkà bọ́ wa mọ̀ gbé ni. Ní ọ̀tà máa rẹ̀ ọ̀kà mẹ́rẹ̀ ìṣọba fún òkè wa nù. Ukpo náà tí mẹ̀mú ègbè ọmọ bárẹ̀ wò náà n'ọ̀rí ọ̀bọ̀ nyà yẹn ọ̀rí mẹ́mú náà. Mẹ̀mú ègbè kémi ya fẹ́ rí mẹ̀mú gbogbo náà á sí àjọ kẹ́ lókè. Náyà rí ọ. Bẹ́ẹ̀ni ọ. Òkè mi. Udu ọ̀gbẹ́ni náà. Ọ̀hún tẹ́lẹ̀. Àgàbàgbé. Ń dẹ́wẹ́ ọ̀wẹ́ diakẹ́mẹ́. Ẹsẹ̀ mẹ́ yàtọ̀ ta. Diakẹ́ dẹ́rẹ̀. Náà mú ọkọ̀ náà kó àkẹ́dẹ̀ náà. Ẹ wá ìdú wa. Ekita náà fi akọ. Ẹ̀mí ò bọ̀ ya gbọ́. Ìyá ẹ̀rù gbé ẹ̀. Wọ́n tọ́. Ẹja fẹ́ mọ́ ní fi hàn. Wọ́n tọ́. Ẹ lọ yẹ wàrúwàrí o. Ẹ fi ọmọ náà fi mẹ́fù wò wá. Ìkàwé yóò ẹ kíkwé ọkùnkùn náà ògá ajé ọgá sẹ̀tì àbàwẹ̀ náà unu kòwé náà tó kúrúkúrú sẹ́. Ẹ̀yin náà wọ ẹbọ ẹ̀rí ayé ẹ̀ ọkẹ́ ní nẹ̀mú wá igi ẹgbẹ́ náà iyì òkèrè náà mi náà ẹ̀gẹ́ ajé. Ìmẹ̀gẹ̀ ọtún ẹ̀ náà wà nẹ̀fẹ̀ kó wáyà bẹ́ẹ̀. Yóò dùn à èdè kan wẹ́sẹ̀ o. Sanọ́rí ẹ̀ ti bà wá sí. Èmi kan nọ́rí ẹ̀ ti bà wá sí o. Ó wà á jẹ́ àmùfẹ́ o. Dọ́gọ̀ là lébi rẹ́gẹ́ lọ́pọ̀ mi la sọ. Wẹ́gẹ́ na máa dúpẹ́ kẹ́wò. Mani kò má bá wa zòpọ̀ náà. Abẹ́rẹ́ ayé rọ́gẹ́ yẹn bá yẹ kàrá. Mami rọ̀nà ẹ̀ náà wáyé náà. Lọ́pọ̀ mi la kẹ́ so. Lúpọ̀ wọ́n yí má tètè kwa. Ẹ̀yin àfa wọ wa yà sẹ́. Ibi ni màmá mi lọ kí má sẹ́ ni. Gbóná òpónà. Níwẹ̀ má ṣe. Ẹ̀dẹ́kì bí àwa rí ebe wà rí ìdárò wà gbẹ́nu wà vínú ẹ̀wọ̀wọ̀wọ̀ ẹ̀mí àwa dẹ̀ eboga ebe wà rí ẹ̀ àìkú ẹ̀ wà rẹ̀ yíya. Kọ́kọ́ wò á gbọ́ ọ̀fọ̀ àná. Ó ní ìlú ẹ̀ ẹ máa ìwọ̀n kọ́kọ́ wò wá ní àwa bẹ̀lẹ̀ kẹ́kìrì. Ọ̀gá tó wẹ̀ á pé. Èkúta ni. Tí ó dára bí lọ́wọ́ kún kò. Ọ̀gá tó ní ọwọ́ àmàṣẹ ògbólókè èdè òun hẹ́rin ilé yòókù owó tà ẹ̀dẹ́ ìkẹgbẹ́ ọ̀rọ̀ kọ́ eboga ebe wà rí ẹ̀ àwọn ẹni tà ní gẹ́gẹ́gẹ́gẹ́ gbẹ́ni ìwà rẹ̀ yìí. Ọ̀nà ìmẹ̀lẹ́ ìlú àrọ́ wa. Gẹ́ ẹnu wú ni o ní analẹ̀rẹ̀ ayọ̀tọ̀ yàgún ẹ yọ ìmọ̀ dédé o nù wọ́n pa fún yàwọ̀ ìyó náà wà rí ènìyàn làbí àwọn ìmọ̀ ó ká o gẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ o. Pẹ̀mọ́ tí àkẹ́dọ̀ adé kúkú mi yẹ búwẹ̀ tó wá tá. Ìmẹ̀rí támú wẹ̀ náà èrè ẹ̀yìn ni à ń léwọ́ náà náà.
iya tawon iya ewe iya to hole Me a me for you we ye kino we ate de yo se we a be de ma ki yo no wana ye mu e gbe be de yo e gbonu e ba die iya wa ri ba die yo no ko ke do bi are era wa ri bo iwa ka me iyan ne gbe oho no wa wo ye eru ni o fa no tuto adumi ma lize ipe no ro no je utani era wa ri bo iwe no we gba ni go kere ri ba me iya jeki iya delemi adewa we wa kinye we me we wa ri go e do wa kinye de ki no e ma wa do si dado ge anya ina me ge gun ata lo me pe wa do go mi me go ajo be to me wo na o ge da we tama mo ni mi ajo wa mu e kunu da de mi ni asi afi e ba e no ro me o ni na ga o ka o aga ta we ura mi ra ni do go le je we de boy we ke ma ki mo na mu vie yo me mo na mu o je ma ki yo me pe me a fi ni na do gu inu na e ya gu me yo na mi egbe to ifia no fe ke na de le yo ya na ni mi a le re de lo ya ewe iye do go ino e de na ati we mu me iye do go le gbe awuso do we gare do imewe oja mi ade tabe sawe so tena ibe ewe very dollar for wa we ni ina bu yo to iye wo are mata we se kakabo no kabo iku agbe so pon bo bi me okuta iwa no mata o bueno rescue yo gbe bere wo be gbe bere okay we gbe ti e re de ne ka se be yo gbe ni da ho ni gwale 20,000 ye we ha gbe exam ye mana me go ni dire na ba ku e chichian ra no ba o yan wo ni ga idi owa e bi ke do sa no gbo igere igoto igugun idoge ejian emesa ga ide otege edede otege ni mate opa mama opa ani mi ro pari ene le boya di kini nu lao nu we yo bokere ne owe so give ena we 20,000 keka no wesi o ga meri me ide ke isedi gie wesi ibe o mo ni ga no igo na no ka ya gie be ne ra no kun we ka tere ya pe no re ko ne o ke ka we iye me o tere leti wa ne ne dia ina wo pa mo na ina o da we ga ta ba be o tere ge o tere wa ti o fa yi mama opa iye rie me wesi e wo bi won se be na gun afun ri teme ya itan wesi okuru we ka ni mama opa o be se bitolo kakabo be se to kakabo mbano o de wa ya mo me si ko ese ke wi yo bo rie no ma du de managbon o bi so we fi no jini o ka we si wo ri aje o teme we emi re ma mi ka mo gbe ma mi wo ogo mo no ebi ni meni ruji ku ba kere ni ki ibi na ti e mo mo ne tamana ne aya mo mo kakabo ya kama we gi me gbi wo be ito we wesi lu ga mo mo ya fe mero o tana wonu rie ne ra o waro rie wo wie ina wa me baba na iga gwalo no ri gie ima oni akwo mo ni be school nu da we o ti me no ku ni mesi mi ni ati Juliet o gba pe won nu da we o mo ni yan ko ke pakoto won yo ye pile ke ya mo o gba pe won afia mero gbe ba mi we ni ya fefe o bi adu e ki ya mi tuna we si tuna ai mo alu mama bu we si ai le no won ja iyo wa iwe ba gi owo e fusa we no so awese ogo me ba no dori ego ya to bo bari e fusa e fo awon amabo yo ti bari ne ba no ofi ayi o be owo e no mi ri ni na make mi we e pa ya to bo e gba to afia mero de we so ka we ri o me wa mo pa we hin ake we se ge wa mi we si tombo we so teme we se e do pa se me na eta mo ro pa o e mo ma kana
What on na? Eu. Wa mateme. Wa mat. Ko ya mo ko ni wa de mi ma ya go. Àwọn ni bo fi mo. Ero pa de be ro. Ni ne de be ro. Wani wẹ̀rù dáadé ọni máa sára ọ̀gá ẹni bẹ̀wẹ̀ àti ẹ̀mí ọ̀pá náà sí máa wà bẹ̀rẹ̀ ọdọ́ wà bẹ̀rẹ̀ owó ẹ̀ka òde dòwó ẹ̀ èmi náà da fún ẹ̀ rírí ìwùnú ẹgbẹ̀mẹ̀ ọwọ́ ẹ̀ náà ọ̀pá màkì ọ̀dà lẹ́nà àwàwẹ̀ àwàwẹ̀ jẹ̀rẹ̀ ẹ̀bùn náà oyin ayé náà wíra bìbí náà mi ewé ta pé fún yà wẹ̀rẹ̀ ẹ̀rọ kenana bien uye yi ma wuwe no ri ma wo na no ma ma so wa o re egbopa ma kere oni ma se na ko we se ai ma ya we no ma wa sa we so ya be go do le la kwa keni ena mi me fa ni ma ya we no ma o gbe se ma ro bi ru gbo bi ju gbo enu wa bo igba we nu ma to give mo ise opo we se o na we o we kakabo ni meriri unu we agwa mewu egbima e ma we na ruda ese wari ohun yen ri oda wa kare ohun yen ri oda afia me ro ko bi ka ni mo yan me ba mere ba be ko gbe yo gbere usawe se mi ase ori yo sapa wa ai wa gba so de mi ase la ke wo wa we na wa re ba mo pa so de ge ya wa de skule ya Você. Só é nome. Mo pa ni bebe mo ko. Imarone, emi teme le gbe we run ame gbe we mo yo we be. Ebe nu ya zozo we wona na ni agbon ya enwe yo bi ogire din ani. Uyo wu loko. Uyo gegwe ka. Ejere eje wa loko mu dia da wa mai no ra ko ya ta. Pin. Lai ni mo yo we be o sesenesi. Ijenyo. No ege ku emu me egu ti we la dia na edobo we. Ude na nu ri oyo nu tan. Ebe nu loketa o ne teacher ni abi ti e bro. Enu adu adam hoyi mo jo we de we agbon ya go bi oge ilu yo ge ni ye gbe we ebe ne bona se na ni o ha gen agu egun wa gen anyin mi o mami uloko kekere brand ya obi ebo na me nwa be gbe ya se ona yune we seje yeme nta we be gi me ko ndu soto mama be ko ma no be die ko nuwa aida pa Wesi ya be yemi ya fe ya be Jesu ya be to mu jiju wa be papa be wesi ti e wo eba ba jo we be na ire ne tu gele en loko ru oyo ai dera ai do mu amo e ko no do we ne ko o ga o yan da se ni pe o ni ina we ga afiga yo to awe ne baba mama me chire na to ya afiga yi era ma me chire do afiga do wa go ti me gan la wowo won yo bo me ko ga o wa ti won ni go ti me ba wo ma ka me le ra ya we mi yen o gbona na ni ana gbona eri ra ka egeri yen mu eri yen awe no kai eri ya ti fun mu bo se bo ogun yen oge no nya bo
ọmú gbọ́nà ni àmà gbọ́n máa wẹ́sẹ̀ so yàrá ọ̀dọ́ ni wọ́n á mú mọ́tò bọ́mọ́tò àwẹ̀ mọ̀nà nyẹ́gẹ́nyẹ́gẹ́nyẹ́gẹ́ ẹ̀ mọ̀nà mi wà ní ayé kékeré náà ẹ̀ dà sí ẹjọ́ wa tiẹ̀ wọ́n náà o bẹ̀tọ̀ yà á ti fún ọmọ gbìyànjú èdè èdìgó lórí yẹn wọ́n náà rẹ̀ lọ sí ẹ̀mẹ́rẹ́ àwọn ìjájí ìwẹ̀ bẹ́ẹ̀ wọn àwẹ̀ bẹ̀ sọ náà dé ramagire dé mẹ̀sìn mẹ́ma yìí tiẹ̀ ẹ̀ káwé kan ẹ̀ wọ́n magire ni máa rí ọ̀wà máa yà tiẹ̀ ìyàn lọ́wọ́ egun yàn láyẹ̀ ìyàn tó mọ́gi ma. ṣé mi wá tẹ̀lé wọn tàbí náà wọ́n lè má mi yìí etí màá ṣe ọ́ ní màá kà wá tì í jọ tẹ́lẹ̀ yọ̀ pa ni àti wà kú ẹ̀ wà zẹ́. gbogbo. jẹ́ náà wà kú yọ̀ lọ́mọ náà tó ní kú ẹ̀ wà zẹ́. nta. yìí náà ẹni màá bẹ ọ̀sáyé ẹ̀jẹ̀ náà tí o ní màá rí ẹ̀dọ̀ ni màá bí àjọwé bèrè rẹ̀ tó. nàbí mi ìwé ọ̀rẹ́ mi lọ pẹ́ náà bẹ́ẹ̀ gbàgbé ti rè sùkú. mami ẹ̀ ní wà kọ̀ ọ̀rẹ́ rẹ̀ náà ìwà àkọ́kọ́ ìwọ ló yọ kan gún àmọ̀ nínú rẹ̀ ẹ̀ tẹ̀tẹ̀ máa wà á rí school wà á rí ẹ̀dùn wà á rí school. abẹ́jẹ́ school ọgọ́ rẹ̀ à ò ṣe ẹ̀ tàṣìkò àìsè wà náà ìnẹ́gbẹ́ wà á yà sọ ẹ̀ ebi ni àwàwù nùgbẹ́ àwù ni mẹ́ nùgbẹ́ àwàwù ni mẹ́ wẹ̀gẹ̀ tún á rí ẹ̀dùn ní ẹ̀yà ajo nẹ ní ma púpọ̀ gbàgbé agbọ́lagbọ́lógo ni ma gbà lọ́nà àyà kókó àyà àzígè school nẹ ọ̀rẹ́sẹ̀ wú àbẹ̀gbẹ́ mi tó akíyan wọ́n fẹ́ àwọn akíyan yìí ẹgbẹ̀mẹ́rọ erúgbà sẹ́jọ́ mẹ́ẹ̀ wọ́n mẹ́ni ta ọtún ọ̀nà tó ní à sísan ní wíyẹn yé skul rẹ̀ ó gbọ́dọ̀ ní ẹgbẹ́ kẹ́ ìyẹn fún aṣọ ẹ̀ náà kò rí àgbẹ̀ sọfánà mi ò rí ọ̀yà wẹ̀ wọ́n náà kí a sì gẹ́ ẹ̀ náà sì pa gbẹ́nu gàrí òwà. ino wa ya gbe mo yo ina wa go e wa zi iyo olùgbọ́ àṣẹ ni yé sì wà náà ẹni mẹ́ta mú wẹ́ ní àṣẹ náà kẹ́ ẹ̀ wọ́n wẹ́ máa ń gbẹ́gbà yà á gbọ́lẹ̀. akọ́ àmà mi wà gbọ́lẹ̀ mẹ́ṣin. ìjà wà sọ́nà àjẹ́ wọ́n sẹ́ náà fi ẹ̀yìn wí ìwé àná wa arúgbó ẹ̀ ní ìwòtó yà á mọ̀ ẹ̀ ó jù mẹ́rin náà yà fi ẹ̀yìn. àdéhùn àṣẹ àṣẹra àtọ́síkò lè sàmì ẹ̀dẹ́. sọ èmi ṣe bí a ní àrè jẹ ọbẹ̀ yẹn ṣe abẹ́pọ̀ wọn sá ìyá sẹ̀rẹ̀ yọ ọmọ ìgbẹ́ lẹ́nu àyà pa ayé skul mo ìgbẹ́ nẹ̀ wọ́n wẹ ìgbìnì náà jẹ́ wébìwòdò ní ìyá ìpè yóò tọ́nu so ìmọ̀ oníyàmí rẹ̀ wá ní kéwì rí sí ọ̀sẹ̀ ìnáwó ni wá èrè àkànná ọ wẹ́sì àwọn mi pàṣẹ bí àyè tí a ná àwọn mi pa bá ìbéèrè àdé ètò ìlànà ẹ̀kọ́ náà ti wọ́n rí ìbéyẹ wọ́n yóò pa mẹ́ ẹ̀wẹ̀ yá sùn ìlànà máa mi bóyá ìbéyẹ gbogbo àṣẹwọ́ pàápàá láti wọ́n ló ṣe ọgbẹ́ fún wọn bẹ̀ jẹ́ ní ìsìnkú wọ́n mo yẹ bẹ̀bẹ̀ tà mọ́ wọ́n ní zi ẹgbẹ́ ṣá wọ́n ní zi ẹgbẹ́ yàtọ̀ máa wá ọ̀tọ̀ máa wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyíká mi lò ìgbà owó dèdè ní àìlélẹ̀ ọ̀gì mọ̀ká pa olùwọ̀ká lélẹ̀ ọ̀pá màyà fẹ́ kí wọ́n ọ̀sìn mẹ́rẹ̀ rí fi kọ́ ní àmìsíwẹ́ o mo ní ti wẹ́sẹ̀. kọ́ owó kí o kẹ́ tó rè nífẹ̀ẹ́. Gbẹ́lọ́dẹ̀ mẹ́yà jẹ́. Orí ẹ̀ náà máa ní ẹ̀dẹ̀ kọ̀ wẹ́ dàbí ni wáyà làwọn owó gbéyàwó gbéyàwó ẹ̀náwó ní ẹ̀dẹ̀ ìkòkò ẹ̀ nígbò ẹ̀rọ. Wọ́n sọ ló dẹ̀ ọ́ yẹ ìmọ̀ títí kọ́ àrẹ wẹ́ òye wẹ́ aláwọ̀ náà ní gbogbo ìsìnkú ní ẹ̀rẹ̀ ní Ẹ̀rọ bí àgbọ̀n náà rí náà. ọ̀yọ́ sí ẹ̀ máa ń gbẹ̀rù rẹ̀ àlẹ́ wá sí ra ìwọ náà wé náà rí rẹ̀ náà sùn bí yóò wà lọ wà pọ̀lù. Ìyẹn bí àgbọ̀n rẹ̀ náà. Ní gbogbo bọ́ọ̀lù ló tọ̀. Ega yìí ni àmà ẹ̀ lẹ́nu. Ìyẹn àwọn ọ̀bẹ̀rẹ̀ gbogbo òdò rẹ̀ náà la àmà ẹ̀ la yìí. Ẹni yẹrẹ kẹ ọ̀dà gẹ́jọ wọn yẹn kó àlọ́ yẹn wé mi àyà ò ọ̀sọ̀ tọ̀nù. Ẹnà yẹn yà á lè ga ìdórí àbúgbò lágbo kẹrẹ ìyá kò gbòòrò. Ihe ọ̀nà ọ̀gbìn mẹ̀ wo wà ní mẹ́nu wẹ́wẹ́ ní da yìí ní ẹ fi bọ̀ yọ ni. Ewu iho ni iwu da yìí ni ènìyàn wè ìwádìí ọdún da blọọkì náà máa nọ ni ìmáwé ní ọrọ̀ tọ̀ ọ̀gá kí n nábì àwọn àwọn èbè sáìtì níbẹ̀ tó ọ̀gá pẹ̀gbẹ́ ní. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà ìwádìí náà ni tí màá wẹ́ kí n làwọ̀ ẹ̀wò yà àgọ́ àlebó mọ̀ mọ́ na gbọ́dọ̀ àdìmá mànà wẹ́ wé ní kérékéré ní ma nà wẹ́ ní ìgò ní ma mà hí ìyá náà rẹ̀ gò ẹ̀ tí mà yà ní ẹgbẹ́ má wẹ̀rẹ̀ lájà fi bọ̀ yọ ọ̀dà yẹn wẹ̀ ìlànà kó dùn kún àkàfi akéèké náà kó tọ̀ ọkọ̀ mọ́ náà yìí sẹ̀ náà. Ọmọ ẹ má ta yìí níhìn. Blọọkì náà máa nọ ẹ̀rí yà ọ̀rẹ́ wa
nuanjena oro ike suwe osaloba abi pele na ka seto ogo bi manu iwo ma o we ta na mebe koyo ma na do a negotiate ambe o ma de we orego we matiti kwa me wa to bi me ya te ba ni ri ni no gwe ni vi on no vi oge ma edo o ma be do ni wo working by I want say 100,000 do ma gbe ra ino kele ma 100,000 you mana we got the 100 again you go ye ke wo to I say na ta na o mo ni wa we ban we for what we no again na wa to mo again na ti e ba lo ma titi kwa o ma do ri ni ke ni bi ni wo ma gari ne ke we ri la ni yo ba de ho bi na ba de ho ya na ni wo wa ni na do bi na do ri yo Wese do we na ga abisi Wese amare ni e ho mo ka o ama wo mo ne bo akwa re ni so bo na yo ko ri ti ba ti no ri won ba won o be wo bi na jaba na o be na ni aso we comment opa e wo wa ni kana o ke si be o ki o pa o ki ya ama be no wa ni Go. Ina we ubodi wore si opa ti o ni fi e igo no gwe ma se na we ni ika ma wo ni go mi ni e be ba ri ya zo ya usa kan e ni o pa ta ji ni tewe mi o be wa no wo be tede be to ni no ka ke no ya wa ka ma we uboni wo no fi e ka ni o ile wase nene we boy de no gbona we gbe ni ne wo po mari we wa de mo gima be e mo abi so de we do ni o buegi bue mami be mtana onye me ga se o ga me so no akia gi me betu je ku ni ga o ya mu me o ne me ya ti awon mi buegi bue ni ko ni de woni no femero Lare, ato gana. Wata lare ne. Do gana na. Ame mi na kwa bota. Ke ba ja ida. Amoni biabo. Mo ise. Awa ka gwa wo. Wa do ga. O bi so. Wa gana na. Do ke fa na. We a lo. Mo na lo ko ya ni wa do ku. Ọ̀nà mi polo so ni. Iyo na mi so ni. Wọ́n ní wá ògbó ni. Ẹ pa gbé ọ fún wọn ẹgẹ ra ni ọ yẹ ká mẹwọ ní gbẹ eriyan gberiyan mu. Ogo náà nupo náà ka ìwòtọ́ ní màyẹ́tẹ̀ pé rí o tọ́ ayé agbèrè náà ló tọ́ ayé wa lẹ ọwọ́ abùn agbóyè yẹn gèlè rí ọ bí tọ́ bẹ́ẹ̀ ló yà gèlè rí ọ nì. Ẹ na sẹ́ba náà mi wẹ̀ orun ìfa ìyá ọ̀gẹ̀dẹ̀ wòkó àwọn yẹn ní kẹ́ yàrá ìlísẹ́ wọ́n yẹn mọ̀ ọ̀gẹ̀dẹ̀ wòkó làtọ̀ wọ́n yẹn ọ̀gẹ̀dẹ̀ wòkó ẹni. Anyone. Only one ma wa do wa ru boya be fa kenoro ma akwa gbele ya pepe je bo. La wo emi ne la ta ma ni kin. Emi ko wa ra na me gbe se. Baba wa gun e be mo e obi ra bi je wa te aki. Ama keke ni mo e. Na gun me na mo e. O wa na ni ma na kun na we me gi ma ku ve ri o. La o e no pe lo nya ku. E no di ka aya we ni. Le no ma mu igbole ni eyi. E di aya we. Ono se ore na ri mi na ni agije na ope agwe gwan ni egwe tu iye jagbe we gwan ege iye je be taberi o una mi egwe iko ni buya na iye giro wodo nda ope no pe ni nori yan jo wa ni tai iye o ni eya we ni won ni tai iko ya lu wa mi na ni ona abi omo pa o ipa o ka abi fa o ipa me ro be ni pe eniko ere be ro be ni pe ipe so wa we ro opo ni pa me mu egbe omu ko to fi won fun no pe a o pe ni be mi awo iwa ro awo iwa lele ya kian eri be je ere go ko ran oro o gbe sani ese to mi ogbe iyen ti jawu opa o e so wa we ro ije ro ise nyori o kan ri gbe wa ju wa e la bi je to fi emi e ma ni bu e ko ni we bu no ro ni o ma we gu yin mi eri pe abeje na mi oko na ma ri abe mi ope ale ma ipe soro opo ni obe lele e gieri pu ege wan me
Alerun ni no manoro no so mabo. Wa be no oku no pe anani ya. Ulerun no ku noro no manoro to obo. Oku obelerun no pe noro mo so obo. Ona erun na gi na. O so wa na me wa na mu egbe. Ah. Ibe wu wa we. Ime wa wu wa. Ma me dai oku. Iwo oku ni ti an ri o me pe ni me be ni. Okay. Ma be Baba wa ti ye pe o. Sa wa le de. Ule. Wọ́n kò ká bí Oku ni ti an ri ẹni tó ri ẹni wu la wa. Ni we gun an ye we te. àbọ̀ ni mi bọ̀ ẹni bọ̀ yà fẹ̀tẹ̀ mi. Ewúrọ̀ bọ̀ fẹ́ tẹ̀lé ọ̀. Wọ́n bẹ dẹ́kun ẹ̀. Ya wa se to to ya wa kwa. Ye ko wa no. Ẹgbẹ́ náà ló gà ẹ̀. Yo be de ra. Wọ́n lè wá àgẹ́ náà lóko tọ̀nà. Avere va. Oh. Sori kai. Ita fona le la pe ma ba mi fun. Ije me. Oh. Kani ya dis. Sori ma. Omi pa le lo bi adesi. Ya mi e ba me na. Ubibere. Akuive no je me ya go. Mama mi emi wa mi. Wese. Me ama tu le ari oko wa be na ogwe na pa. O me pa we. Ewo o me we. We ke gbe oko wo ke pa, we ke gbe oko we pe mi ke tu itu le ri ogba. O ma ni ati gugun ano be happy ne. Eye ave moto ko me ma. E be ya ti o ko ya gbe ga e ke gbe oko. O ipa ga e ogbo. Otoni nore opun ye kisi otin Otogun wa ni àwọn gẹ́gẹ́ àwà mẹ́rin bá ká àwà mẹ́rin bí bá. eno wari ye kisi otin noro na ma do alo We go àmì mẹ́gbọ̀n mẹ́. iteta ma wa so wi ma ye ba gba me ga gbo e lata ma ona gwa oyin bi ba ni mu gbo to ya ni ba ro gbe ba ni ogwa ewo ya mu gbo owo eye ti no do ma ya mu gbo wa mu me ya me ade we do to Ko tono ri si otin wo bere. Na fi ewe ope se wo to. Me ma meti ye we mi lo pa na. Iri an sa yin le Junedia. Na te ke ni ave do pe ko ni ave do. We pe mu da si otin wo to. E ya ke yoko ma. Oye pe mo se ti we mi lo pa. Iwa mu bojare a. Eyin meme o. La to aya la pa pe bi gwenu e ya. Salo bua wese. Ime lo salo bua ri evento sike we. Igwara o le. Ime gbo ma ya fefe. Salo bua. O salo bua we kede gbe na wo we. E ba ni akesu igwa o wese. Apa mi oge fo ti owe. E wo gari a. Menu gwa ba ta fun gwe ja je ni mebebo na. Eri me ese ti we. Ogun mo to ni fo. Ni ale ne yo bodu fun gwe. Je tu ya we we ni me. Wa le we me na. Obona nsame ko bona egbe ya won. Arun pa en fo. We mi no ka te. Ni ka do no we na iko kere no me go ni TV Hausa ni agun ni ka do no. Akia ya won. Eri ma de ge sejo me. Sejo me. Akia nu ya. Be se ma gba be agbogun. La be to mi pa gba be agbogun. We isi o ti fun emu. O ti fun emu. Dani, we ka ma o. Po wa na wo. Opo yo ya na wo. Ye ya ka lo mi ta le gbe we. No ge phone ero. Ima ya go pupo ya kala. Ina wo lugu me be gbo. Ah, e ma fa no unu mo ewu. O ale ru yo unu salo ba ri obo ka. No fi ewe le. Ya we no ka ke no wa ma. Ko o gbe be ka ni to. O be pun ya te le o tu gbo tu. Mo ba wa ra o ra ni. Ebe owo be keju na. E mata. Ipe we me do no gba we se ya mi so die. O me kina ko gba ri e gba. Oge no di me. Ke na ya no me kina na e ga ya se. Ora kan na wa na do yo. Da. Na ma ki me na ta, ma go na we ai so me di na di ro pa ko da. E mata. Ba ke ri ko. Ko se no ma na we o ka we ki no dele ni ko. We da ga fi e de we ya.
na ke boda we ya wa mo yin so no bi na ya wa mo e je ki no bi na na ma ke boda gbo na wa tara nya o wa so e gwa ma nya bi ma we ja wa mo yin ni ya ko e ga na what did you ya so awese ba e ki ma na ta ma na do dele wi yo sa na ka ma we na wa mo so la bi kwe ogi me bo pe ni ya te ni yo ah, yeah, we want to make it generation. Any money we got to that. Ime mwe gbogbo ni ime gi o ime musi ọma ere ọbara ne ba na me aruglejo e ugboro ama wo ta pe wi ase Okay, ko ni we go ya de ko na ere ke wo gi fe na ya Arowa Yobo Anigbo Menon Sorry Waje Oye se Obi no ke Ade we ne we na wa re obi na na Ye ti be do to se me a. Amu we obi no ke Na le ni ja tuta. Ya ga obi no ke. Oni ri ma we ni ga pa yo wari ni to atura bo se me. Ele ni wa mu we tele Ro pa sun. Ye ti be do to se me a. wo ni bi no ke na tele wa mo wa Ro pa sun. Igbe be bo. ni ama Bro we no jo we bro to sa. Oye ogboda wo side o tu po wo doba Eni be mi ese. Baba vi je le. iye baba la de benje wo lo di oko wa be baba le wo eno bi wa Ya fe ma be po won sa. iye be wo Ni ma be yesi. oh Yo ibe kedori na be we ni be do to we be pe ma we be ni gbe. we se ale go di mi ala wa ni ni ajo le ne dur wa jo na mi ave je wa Ezigbe ya igbe la mi mefu ne ya ya titu e oteme no ti we le de gbe ni ya bere. we se
Ya wa jo wese. Iya wa ehe. Wa mi yan ni le je ja we je. Awero, awe male je we no se. Bi pe ni de wese na we no de de. Oh. Oh, no. We did the am in the that's all.